Africa Content TV. Ìfẹ́ mi gbogbo àgbáyé, gbogbo Olufimo àgbáyé. Sáré tábà sọ̀tọ̀ ọ̀rọ̀ láàrin ara wa, ìwà bàjá máa dínkù. Tábà tanra wa, ọ̀rọ̀ ẹ̀yìn àmọ́ níwọ̀n, wọ́n ní wọ́n kó àsìmì. Ẹ wo gbogbo náà sọ níta nípa tiwa rúmọ̀ ni. Ìbí òjà ta ló ní mo fẹ́ rájà. Ẹ̀wẹ̀ ẹ̀pẹ̀já ẹ máa dòdò rúmọ̀ wí. Kẹ̀rán sí èèyàn tó ń bọ̀ lẹ́yìn ò wá pẹja. Ẹni àfúnimọ̀ràn o, ẹni àfúnimọ̀ràn bó ti gbọ́, bó ti mú lò. Gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n sẹ́rí bọ́tẹ̀kọ́ la fi ṣe. Ẹ rí Obalola kò sí níbi kó bàjẹ́. Ọ̀tọ̀ọ̀tọ̀ láyé wa lọ́dọ̀ Osupa. Ẹ lè bá tèmi bẹ́ẹ̀ ni onígbàsẹ̀ yẹ. Mo tọrọ lásán kòkòrò.